Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bí Yorùbá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí yín tológun. Kí ni ìkànnì yìí wà fún? Ó dá lórí àṣà àti ìṣe Yorùbá. Kí làṣà? Kí ni ìṣe Yorùbá? Ó gan ní Yorùbá gan. Lórí ìkànnì yìí la ó ti gbọ́ irú ènìyàn wo ni wọ́n jẹ́, ọ̀nà wo ni wọ́n gbà délẹ̀ Yorùbá, kí ni wọ́n ń pè ní Yorùbá gan-an. Lórí ìkànnì yìí náà la ó ti mọ̀. Ǹjẹ́ Yorùbá tiẹ̀ ní èèwọ̀? Ǹjẹ́ wọ́n tiẹ̀ láṣà? Ṣé wọ́n lówe? Ṣé wọ́n ní àkànlò èdè? Gbogbo àwọn kan báyìí la ó mẹ́nubà lórí ìkànnì tí a wà yìí. Mo sì lérò wípé àtakọ àtabo àtàrúgbó àtàgbàlagbà àtọ̀dọ́ àtọmọdé la ó jọ gbọ́ ètò yìí lórí ìkànnì yìí. Ẹ̀rí lọmọdé rìn kò náà tí o bẹ́ẹ̀ làárín làgbàrá rìn kò náà lọ́nà odò. Ẹ̀rí la fi gbọ́ gbogbo ilé nǹkan dùn sí ní ó jẹ́ fún wa kí àṣà àti ìṣe Yorùbá kó má bàa parun. Orúkọ mi ni ọmọọba Ọlágúnóyè Adéwọlé òròkì ni mí ọmọ àsálà aró níbẹ̀ lóṣogbo fi wu ni Òṣogbo òròkì ọmọ àsálà ọmọ atẹ́wọ́gbẹja Ìjẹ̀ṣà òṣèré onílé obì lóṣogbo níbi ẹlẹ́ni àtẹ́pìlẹ̀ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ Ìjẹ̀ṣà òrídìí ìsáná ilé ẹrú ọwá tí múná roko. Lórí ètò yìí a ó máa gbọ́ a ó máa ṣà ohun tí wọ́n pè ní àṣà Yorùbá. Bẹ́ẹ̀ ni bàbá ní àwò lé ní ìjẹta a ó rí wípé ẹ̀kọ́ ni kinní yìí jẹ́ ẹ̀sìn tẹ́ bá sì ti ń gbọ́ ẹ máa bá wa pín káàkiri ká àtònílé àtàlejò ẹ bá sọ fún wọn pé Ọlágúnóyè ó ti bọ́ sóde ó ti bọ́ síta gbangba o kò ní hun wa o kò ní rẹ̀ wa o agara ò ní dá yín ẹ ṣé o tẹ́ ń bá gbọ́ wa. Ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bí Yorùbá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. Fìdípagbá sówe ni ṣé àkànlò èdè ni. ìwé fìdípagbá sílẹ̀ ẹ̀rọ kan tèmi ṣẹ̀dé tòrutòru. Ǹjẹ́ mo kí yín sí Kwàwísí mo kí yín sí Dùmàrè Àwísẹ̀ mo kí yín sí Mèrèntélú mo kí yín sí Mẹ̀sàǹkárúfà mo kí yín sọ̀wọ́n ọ̀ràn bí ojúmọ́ rere ti mọ́ wá. Ṣé òwe ni fìdípagbá? Bí Yorùbá bá sọ wọ́n bá ní pé èèyàn fìdípagbá kí ni tí wọ́n ń gbìyànjú àti sọ? Àkànlò èdè ọ̀hún ó túmọ̀ sí pé ká ní bí àpẹẹrẹ nísìn ọ̀rẹ́ yín kan wá yín wá ẹ̀yin àsìkò ìgbà tó wá déhùn ó wá jásìkò ìgbà tẹ́yìn ṣẹ̀ dáná tán àsìkò ìgbà ó ṣẹ̀ dáná tán bẹ́ẹ̀ ṣẹ̀ dáná tán ẹ̀ sì fẹ́ fún un lóúnjẹ òun náà sì ti mọ̀ pé ẹkú ti bóyá ẹ ti dáná tán àbẹ́ẹ̀ ti àbí ó ti ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ pé ó dà pé ẹ ti ṣe nǹkan kan ó jẹun pé ẹni pé ẹ fẹ́ jẹun ó wá fìdí pagbá kalẹ̀ ó jókòó lẹ́ẹ̀kọ́ lọ ẹni wọ́n máa ń pè ní pé ó fìdí pagbá wọ́n ní òrà aráalé rẹ ni tó fìdí pagbá. Àkànlò èdè Yorùbá ni ṣe rí i pé ẹwù èdè Yorùbá dùn báyìí ẹwù èdè Yorùbá dùn. Ẹ jẹ́ wọ́n fún wa ń béèrè kan o tí mo sì fẹ́ kí gbogbo ẹ̀yin aráalé kẹ́ ẹ bá ń dáhùn rẹ̀. Ẹ jẹ́ pàdé lábala àríwísí lórí fọ́nrán mi yìí. Ẹ̀gbọ́n tàbúrò nínú ilé kan náà bí wọ́n bá lọ rèé fẹ́ ọkọ nínú agboolé kan náà kí lorúkọ orogún tí wọ́n máa ń perú wọn? Irú orogún wo ni làwọn Yorùbá máa ń perú wọn? Ẹ gbọ́ mi dáadáa o tẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá ọmọ bàbá láti inú ilé kan náà wọ́n wá bọ́ sínú agboolé kan wọ́n wá lọ rèé fẹ́ ọkọ ńbẹ̀. Irú orogún wo ni Yorùbá máa ń pè wọ́n? Bẹ́yìn ẹ bá mọ̀ ẹ já pàdé lábala àríwísí bó bá jẹ́ pé ẹ bá mọ̀ ẹ já pàdé lábala àríwísí kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè àṣà Yorùbá àti ṣe Yorùbá ò ní parun. Èmi ti yín tòótọ́ Káyọ̀dé ọmọ Àjàó ń ló kọ mi o ẹ kú kalẹ̀ mọ́ màrí yín náà o ẹ ǹlẹ́ ń bẹ̀ ń. Ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bí Yorùbá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. Lára àwọn àrokò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ìní pé àrokò kan wà tí wọ́n máa fi ń ṣàpèjúwe yálà bóyá wọ́n fẹ́ pààlè lé nǹkan nílẹ̀ Yorùbá
ẹ̀já wò ó bóyá nínú oko bẹ́ẹ̀ bá rí igi kájú àbí igi mángòrò bí wọ́n bá so àwọn kinní kòròǹfò ògbìn bí wọ́n bá so mára igi ọ̀hún ó túmọ̀ sí pé wọ́n ti pààlè lẹ́nu. ìgbàgbọ́ Yorùbá sì ni pé ẹni tó bá dé díẹ̀ tó sì rí pàwọn pààlè lé lórí ìtọ́jú ìgbín rí kó tó kù nínú karahun rẹ̀ ńlójú onítọ̀hún ó rí a sì máa rí bẹ́ẹ̀ nígbà náà lọ́hùn ara àrokò náà ni àrokò nílẹ̀ Yorùbá nù. àrokò míì náà tí Yorùbá tún máa ń pa tí wọ́n tún máa fi ń pààlè lé nǹkan ẹni pé bí irú igi tí mo dákọ náà bóyá igi mángòrò àbí igi kájú àbáwọn igi ọ̀pẹ igi kòkó àbí igi lójú ọ̀nà tí wọ́n gbé jùlẹ̀ sójú ọ̀nà wọ́n wá pààlè lé lórí bẹ́ẹ̀ bá rí tí wọ́n fi àkísà sí ó túmọ̀ sí pé wọ́n pààlè lẹ́nu. ìgbàgbọ́ Yorùbá ni pé ẹni tó bá ti débẹ̀ ìtọ́jú aṣọ àkísà ń rí tó lò kányà ayé rẹ̀ iná lójú onítọ̀hún ò rí báyé àkísà ń ṣe rí iná láyé onítọ̀hún tó dédi tí wọ́n pààlè lé lórí iná ní ò rí. àlènù wọn a máa já ewé síbẹ̀ pé wọ́n fi pààlè lé nǹkan wọn a máa já nǹkan mèremère wọn a máa ṣòṣùká wọn a máa gbélé wọ́n fi pààlè náà ní ara àlè ní. wọn a máa márokò bóyá èèyàn méjì kan wọ́n jọ ń lọ bì kan ẹnìkan wá lọ ṣáájú ẹnìkejì wá ń bọ̀ lẹ́yìn ẹni tó wá ṣáájú ti wá rìn débi tí ọ̀nà ti pé méjì láti lè ṣe àpèjúwe pé ọ̀nà báyìí ni mo tọ̀ o yóò já ewé kan lójú ọ̀nà nínú wọn lẹ́gbẹ̀ẹ́ gbó yóò wá fi sójú ọ̀nà ibi tó yà sí báyìí láti lè jẹ́ pé ẹni tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ yóò mọ̀ pé ọ̀nà báyìí ló tọ̀ ojú òpó tẹ́nì yìí tọ̀ rí ọ̀ ibi báyìí lọ́gbà lọ. àrokò ńlẹ̀ Yorùbá nù bó ṣe rí gan nù lára àwọn àrokò tá a máa ń lò tí Yorùbá máa ń lò ńlẹ̀ Yorùbá ẹni mo mú wá fún wa lónìí hùn títí ìgbà míì tá a tún láǹfààní àti máa pàdé wọn ò tún mú àrokò míì wá tọjọ mọ́ èyí tí Yorùbá tún máa ń lò ẹ mà ṣeun o ẹ kú ìkàlẹ̀ ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o. ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. àrokò ilẹ̀ Yorùbá lára àwọn àrokò tó gbajúgbajà dáadáa tó jẹ́ pé wọ́n máa ń lò bóyá ìdílé ọkọ ni àbí ìdílé ìyàwó bóyá ọmọbìnrin ọ̀hún ọkọ rẹ̀ ò sí nílé ọwọ́ wa fara máwọn ẹbí rẹ̀ nígbà tọkọ rẹ̀ ò sí nílé nígbà àwọn ẹbí rẹ̀ ọ̀wá rí lẹ́yìn ìgbà tí wọ́n sì gbéyàwó tán wọ́n wá rí pé ọkọ rẹ̀ máa ń tọ́jú rẹ̀ ọ̀dà kí wọ́n á ní á fi ṣe kan sáárá sáwọn ìdílé ọkọ pé àrọ́wọ́ ìtọ́jú wa lára ọmọ àwọn o ẹni pé wọ́n mú ọsàn tó pọ́n wọ́n wá fi pàrókò sí ìdílé àwọn ọkọ bí wọ́n bá ti rí ọsàn tó pọ́n yìí ó túmọ̀ sí pé àwọn rí ọwọ́ ìtọ́jú lára ọmọ àwọn nù àrokò náà ni bí n bá bi yín jọ́ mi pé bí wọ́n bá mú ọsàn tó pọ́n tí wọ́n á fi pàrókò sí ni tó túmọ̀ sí ní tó túmọ̀ sí ni pé wọ́n kan sáárá sáwọn ìdílé ọkọ pé àwọn rí ọwọ́ ìtọ́jú lára ọmọ àwọn nílẹ̀ Yorùbá bó ti rí nu o àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ kò ní parun lágbára àṣẹ Èdùmàrè bó ti rí ìgangan náà la ṣe sọ̀hún ẹ máa tẹ̀lé ojú òpó yìí kẹ́ ẹ bá lè máa rí àwọn ọ̀kan ọ̀jọ̀kan àwọn èdè nílẹ̀ Yorùbá ẹ jẹ́ fún yín béèrè kí n tó máa lọ tẹ́ẹ̀sì bá ń dá sí ta ló lè fún mi ní oríṣi ìlà márùn-ún tí Yorùbá máa ń kọ nílẹ̀ kóòtù òjíire irúfẹ́ ìlà márùn-ún tá a máa ń kọ nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ bá ń fi dáhùn sábàlá àríwísí kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè ẹ jájọ máa gbé àṣà àti ṣe Yorùbá ga o ẹ ṣeun tẹ́ ń gbọ́ mi ẹ kú ìkàlẹ̀.
ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. Hello, my people. Let me be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.